ó dé bá mi studio ní ìsìn àti ìkó fánlẹ̀ ìfànsẹ̀ bí àlá o. àwọn agbébọn kan wọ́n ti lọ jí ọmọbìnrin kan àti ọmọ rẹ̀ méjì ìbejì. wọ́n ti jí wọn gbé láàárọ̀ yìí o lọ́nà challenge lọ́nà ìléwùrà opposite Vanguard. ẹni tá a wí yìí bóun ló ṣe jẹ́ sólóṣèlú. ṣé ẹ mọ̀ pé n ò tí ì gbọ́ ilé rárá tẹ́lẹ̀ tí mo fi ń sọ wípé ẹ̀yin tẹ́ ń fa àwọn èèyàn ṣòṣèlú ẹ̀yin nu ọlọ́nu. èèyàn pẹ̀ǹkẹ̀lẹ̀ ni wọ́n gbé o. ẹ jẹ́ Báyọ̀ Adélabú àbúrò rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ méjì ni wọ́n kó o. lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. ẹ mọ̀ pé n ti ń jàyàn láyà tẹ́lẹ̀ ni pé a lè travel a lè ṣe wọ́n tún ti ń gbé èèyàn láàrin ìlú báyìí o. wàhálà ti dé o. bó o láti máa sùn bó o láti máa jí báyìí. wọ́n pẹ̀lú kan ní Káyọ̀mọ́ nípínlẹ̀ Kwara. alẹ́ ẹjọ́ kan ní abalẹ̀ síbẹ̀ tí wọ́n sì pa èèyàn bíi 200. àwọn obìnrin àtọmọ kéékèèké tó lé nígbà wọn kó wọn lọ nù. ìròyìn tó bá ń lọ́kàn jẹ́ ibẹ̀ ni pé wọ́n ní ẹ kéde pé wọ́n ó ṣe wòlímọ̀ Kùránì fún àwọn ọmọ tí wọn kó wọnú gbóhùn. èyí tí ń sọ pé ìjọba ò rí wọn gbà á lẹ̀ láti gbà náà. tí wọ́n fi kéwú tí wọ́n fi sáókè àlùkàránì. wọ́n wàá ṣe wòlímọ̀ fún wọn wọ́n sì tún kéde ẹ̀. sẹ́ẹ̀rí pé ọ̀ràn ti dé báyìí. ẹni tí èsè mùsùlùmí wà nù wọn kìrìsìtẹ́nì wà nù wọn. sẹ́ẹ̀rí ńgbà tí mo ti ń